èèyàn mélòó ló ti pa? Yeah! What? Yeah! Ìyá ti jẹ mí. Bàbá mi. Ṣé wọ́n ló pa bàbá ẹ̀? Ìrẹ́ ìgbọ́mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀. Ìwádìí ń lọ lọ́wọ́ lórí ẹ̀sìn. For how long? For how long? Lẹ fẹ́ ṣe investigation dà. O ò lè padà dì mí kó lọ bẹ́ẹ̀. Ẹ lọ back to back, club to club. Ẹ make sure wípé ẹ wá ọmọ tó gate fún mi. Yes sir. She's a criminal. Yes sir. Àbámu ni mo ní fún yín pé ẹ kó ìyàwó yín kẹ́kọ̀ọ́ ọmọ yín kẹ́ lọ kó wọn sínú ṣáàgó. Tí ṣáàgó. Bàbá ẹ wò nípasẹ̀ ikú dáàdì náà mo ṣe wá o. Ó sọ fún ẹ mo ní èmi ni mo ní hòtẹ́ẹ̀lì tí incident ti ṣe. Èmi ni mo làwọn tí ẹ kó ẹ rìlíìsì wọn fún mi. Bọ̀dá mi kí ni nǹkan tá à ń sọ kí lẹ̀ ń sọ? Kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ìgò àti gin? A máa fẹ́ mu lórí ibùkún tó padà dì wá. What a silly question. Ṣó possible kí chief máa expect mi kí n kàn máa bọ̀ lóòótọ́? Ṣé a lè rí footage CCTV yín? Rárá sir, because chairman wọn ṣe fẹ́ install ẹ̀ ni. Ọ gbọ́dọ̀ kàn án, irọ́ lọ bá yóò kàn án. Kò síbi kankan tó lọ lónìí àjọ máa tátà ni. Sórí ẹni sójà tó bá gbà mí lẹ́ẹ̀kan tó lù bó bá gbogbo ọdún tí ó lò láyé ọdún márùn-ún ni ó ṣẹ́kù.